mo tó ń tẹ́ lára ni pé Fọlá yẹn ló ń bi ẹnu ó ní mo kọ bó ṣe ń pin ní account details ẹ̀ sórí page ẹ̀jẹ̀ kí ló kọ́ ẹ̀ tó bá pin jọ mo ní láti understand ṣé wọ́n ní mọ́ sí Fọlá ni kí n tiẹ̀ pẹ̀lú Fọlá ìwọ̀n kí ni tiẹ̀ pẹ̀lú Fọlá tí kò lè pin ní account ẹ̀ sórí ìkíní ẹ̀ tó bá pin èwo ń tiẹ̀ ṣé wọ́n làwọn èèyàn tó fún lówó èwo ń tiẹ̀ ń bẹ́ẹ̀ ó rí ẹgbà EFCC lọ kó yá lọ ṣe kéèsì kókó gbọ́ evidence àti account details sẹ́mi àti anybody tí jọ ń pín owó. ẹ̀yin tèmi láàárọ̀ yìí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó la fẹ́ sọ fún yín ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó la fẹ́ sọ fún yín òun pẹ̀lú Lizzy Anjorin pẹ̀lú Fọlá Tinubu arábìnrin yìí tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó ó ti jáde ó ti wá fèsì sí ọ̀rọ̀ Lizzy Anjorin ó ní wípé ó ní ṣé Lizzy Anjorin ni àwọn tó ń fún Fọlá lówó ni ó náà mọ̀ nǹkan tó ń dùn Lizzy Anjorin ẹ̀yin ìjọba ẹ jẹ́ ká gbọ́ látẹnu Ìyábọ̀ Òjó. kò sí wọn náà ló fẹ́ẹ́ náà rẹ̀ sọ́n sí pé gbogbo social justice tí mo ṣe o àti ti Fọlá o nítorí o kí ló pe náà donation jọ mo ní láti rí àkáǹtì yẹn account details evidence tó di wàá kọ́ máa sọ̀rọ̀ láì lẹ́ evidence gbàtà pé educated illiterate ni because olóòkàwé dí I'm not too sure about that but let's accept kò yí ẹ but baby girl I didn't want to be your friend because you harassing it you so harass I never wanted to be your friend it had nothing to do with auntie kò yí ẹ àwí tó ní ìwò kí kọ́ǹfọ̀ èèyàn búlé èèyàn Farida tó ń ta cream tó kọ́ǹfọ̀ nǹkan Harmony Gardens ìbílẹ̀ tó kọ́ǹfọ̀ nǹkan tí ọkọ̀ bá ti ń báyàn jà gbogbo ẹ̀ tó bá ti súnmọ́ ẹni yẹn ìyẹn ló máa bá jà tán torí pé kí ni mọ̀mísí mi my area mama my mọ̀mísí ìyọba ńlá tó tẹ̀tì sọ́dún ẹ̀ tó drag mi gbà ẹ̀mí ṣe máa sunkún gírí ṣọmọ èèyàn tó drag mi tó gbà ní sáìdì ọ̀dọ̀ tí èmi ò ṣe máa ké pé wọ́n drag mi tó máa tẹ̀ ṣe ṣó fún mi gidi gan ní ìsùnkún ìwọ ló ń ké wá ké látàárọ̀ ké lọ́sàn-án ké lálẹ́ ẹnu ti ṣe ṣùtì síbi tó ti ń ké gbogbo ọ̀run ti ṣe kínní ó ti darúgbó ọ̀sán gan lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó yóò yà fẹ́ para Ọlọ́run ní bá mi pẹ́ o kọ́lọ̀ bá mi wò ẹ́ sàn kọ́lọ̀ bá mi wò ẹ́ o tún sọ mi o ní pé òǹkù àjàlá lọ́ọ́ bẹ́ẹ̀ kò fèmí sínú iṣẹ́ Ọlọ́run ṣe òǹkù àjàlá ò tí kò wà láàyè òǹkù àjàlá ló bèbí lọ́ọ́ bẹ́ẹ̀ àbí wọ́n lọ gbé script lọ bá wọn tó bẹ̀ wọ́n kọ́ pè mí kọ́ parí ìjà òǹkù àjàlá bẹ̀ mí ni wọ́n dẹ̀ wà láyé kọ́ jáde kọ́ wá sòótọ́ ọ̀rọ̀ wọ́n bẹ̀ mí kí wọ́n á nu iṣẹ́ ẹ̀ ní ẹ̀bẹ̀ yẹn pọ̀ ìwọ gan pẹ̀lú àwọn tó bẹ̀bẹ̀ kò yẹ ó bẹ̀bẹ̀ ní because ó fẹ́ fi mí tajà ń gbà yín ó bẹ̀bẹ̀ ní baby girl ó bẹ̀bẹ̀ ní kò yẹ jẹ́ wọn àwọn problem tèmi ní pẹ̀lú wọn ọmọ problem tèmi ní pẹ̀lú wọn ìyá mi tó bú àwọn ọmọ mi tó bú òun ni problem tèmi ní pẹ̀lú wọn torí bá tèmi ṣe live show tèmi ní ìdárúkọ ẹ̀ mo ṣe fàájì tèmi lọ ni mo dẹ̀ mímì káwọn èèyàn ní ìdẹ̀ fi ṣèjà ìwọ ló gbé jà wá torí inú ẹ̀ ó ń ru tó bá ti ń báyàn jà bí kẹ́ni yẹn kó kú bí kò pa ẹni náà gbogbo oró ayé ló máa pa mọ́ ẹni náà kò yẹ ká tí mo sọ ó yẹ so sọ́sọ́ onírọ̀ ó pàṣẹgẹ fòtòfòtò nínú rọ̀ a máa ṣe jọ àti EFCC o àti NCCC o àti BBCC o àti OOPPCC o gbogbo ẹ̀ la máa ṣe kò yẹ bẹ́ẹ̀ yẹ gbogbo ẹ̀ la máa ṣe pẹ̀lú rọrùn ara ló ń ta ẹ́ ìwọ ló ní ṣèwà ṣíṣe láàárọ̀ lọ́sàn-án láàrin ara ló ń ta ẹ́ tẹ́ ló ṣe mú àtàmọ̀ ń ṣàṣe gbogbo ẹ̀ òfò ló máa bá ń bẹ̀ wàláì lórí ọ̀rọ̀ mi ó máa mófò ní kò yẹ bẹ́ẹ̀ yẹ òfò gidi ló máa mú ọmọ pé wọ́n ló ráyè èmi ò ráyè Facebook mi wà monetize Instagram mi wà monetize TikTok mi wà monetize ìwọ ló ráyè tó máa ṣe show láti àárọ̀ ọ̀sán alẹ́ ọjọ́ kejì ọjọ́ kẹwàá ọjọ́ 20 ọjọ́ 50 ọjọ́ 100 onírọ́ ni ẹ́
àwọn fans ẹ tó bá ti ń sọ̀rọ̀ kọ́ máa bí ẹ pé show wa ní evidence irọ́ pọ̀ manipulator ni ẹ́ yẹ manipulator irọ́ pọ̀ kò sí kẹ́tọ́ kàn ẹ́ irọ́ pọ̀ irọ́ làbídìbí kàkàkà.